Ẹ kú ìkàlẹ̀ lóde o, ètò Ojúrí òun ló gorí àtẹ tẹlifíṣàn Orísun channel 168 on Star Times. Nílé agbára fún tọ̀sẹ̀ ẹ mọ̀ pé àṣà mi ni ìṣe mi ni lórí ètò yìí. Èmi nìkan kọ́ mo ń bẹ lórí ètò yìí. Èmi àti àwọn àlejò mi la máa ń fi òbèlè túkọ̀ ètò yìí tí gbogbo ẹ̀ fi máa ń dùn, tí fi máa ń ní gbẹgbẹnú ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ. Kò tún yàtọ̀ fún tọ̀sẹ̀ yìí torí pé ní ilé agbára mo ní amòfin Barrister Níyì Ọládùnní láti Ọláníyì Ọládùnní àǹkó láti ìlú Ìjẹ̀bú Òde. Wọ́n bẹ́lẹ̀ agbára pẹ̀lú mi fún tọ̀sẹ̀ yìí. Ẹ káàbọ̀ sórí ètò Ojúrí o. Ẹ ṣé púpọ̀. Ilé ńkọ́ o. Ẹ káàbọ̀ sórí ètò yìí lákọ̀tún. Ní àìpẹ́ yìí òun la gbọ́ ìṣẹ̀lẹ̀ ńlá ilé kan tó wó ní agbègbè Lẹ́kí ní ìlú Èkó ń bí. Ìdí nìyí tí ó mú wa pé ká yà bàrà lórí ètò Ojúrí fún tọ̀sẹ̀ yìí. Kí làwọn nǹkan, kí ni ìdí, kí ló ń fa ilé wíwó? Torí pé a ti ń gbọ́ oríṣiríṣi láìmọye ìgbà àmọ́ gbọ́ ilé báyìí wó ní ibi báyìí o, ilé lágbájá náà wó, ilé tàmọ̀dó wó, ilé tún wó ní ìlú kan. Oríṣiríṣi ìlú la ti ń gbọ́ káàkiri pé ilé ń wó. Kí ni nǹkan tó ń fa ilé wíwó lásìkò tá a wà yìí? Kí ló fà á tí àwọn ilé yìí tó fi ń wó? Ṣé àwọn nǹkan tí wọ́n lò láti fi kọ́lé ló fà á tí ilé fi ń wó ni? Àbí àwọn tí wọ́n kọ́ gan-an ni ò lo èròjà tó yẹ kí wọ́n lò, ni ò lóhun èlò tó yẹ kí wọ́n lò sí ilé yìí? Àwọn nǹkan tájọ máa gbéyàwó ní abala àkọ́kọ́ lórí ètò Ojúrí fún títọ̀sẹ̀ yìí. Àmọ́ ṣáájú ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀, ká gba ara wa ní ìmọ̀ràn. Kí làwọn nǹkan tó ń fa ilé wíwó lásìkò yìí? Ilé wíwó, ilé tó wó ní Lẹ́kì yìí, ẹ ti jẹ́ ká lọ sókè lọ́hùn ká rí àwòrán bí ilé náà ṣe rí. Àwọn tá a láǹfààní àti bá sọ̀rọ̀ ń bẹ̀ bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀, jẹ́ wọ́n ká gbọ́ wọn. Bàbá dé àmọ́ tẹ̀ wájú lórí ètò Ojúrí fún tọ̀sẹ̀ yìí. Ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀, ètò Ojúrí ń tẹ̀ wájú. Ṣe ṣùgbọ́n àwọn àjọ LASEMA, àjọ LEMA àti àwọn àjọ aláàbò gbogbo láti ràn wọ́n lọ́wọ́ láti bá wọn kó àwọn ènìyàn yìí jáde. Bó tilẹ̀ jẹ́ wípé ó ti tó ìwọ̀n bíi wákàtí mẹ́ta tí àwọn àjọ LEMA àti gbogbo àwọn àjọ aláàbò tí wọ́n rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì tí wọ́n ti ń yọ àwọn ènìyàn. Ṣùgbọ́n nígbà tí àwọn ọ̀dọ́ kún wọn lọ́wọ́ ṣiṣẹ́, ó di ènìyàn mẹ́ta tí wọ́n yọ jáde báyìí. Ìpè pàjáwìrì la gbà ní ìdájí bí ọwọ́ aago 4 àbọ̀tàgò 5. Ìpè ilé kan wó olókè 5 tó ń kọ́ lọ́wọ́ níbi tí a wà yìí. Gbogbo àwọn òṣìṣẹ́ pátápátá kì í ṣe LASEMA nìkan ló wà ń bí, aláwọn NEMA ń bí, a ní LASAMBOS, a ní civil defence, a ní gbogbo àwọn tó mọ̀ nípa ètò iṣẹ́ ààbò àti pàjáwìrì la wà ń bí. Lọ́gán tá a gbọ́ láti wà níbí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí a ti yọ ènìyàn 7 jáde láàyè. Nígbàtí ó ṣe ńlá ni pé a ṣe ń yọ ẹnìkeje náà jáde ńsìnyí tó kú. Iṣẹ́ ò dẹ̀ tí ì tán, a ṣe ń gbóhùn lábẹ́ àwọn ibi tí a wà yìí. Ó ní pàtàkì bá dé ilẹ̀ ẹlẹ̀ ká tó sọ pàtó pé èèyàn báyìí ni ó kú, èèyàn báyìí la kó yọ. Ní tó ṣe pàtàkì ni pé àwọn tó ń kọ́ ilé tó ń gbéṣẹ́ fún kọ̀ǹgìrákítọ̀ wọ́n ṣọ́ra. Nǹkan tí mo mọ̀ náà pé ọlá pé òjò àtẹ́gùn ìgbà tátẹ́gùn fẹ́ tí òjò fẹ́ rọ̀ atẹ́gùn yẹn gbogbo aṣàpọ̀ àwọn fíìmù níta níbi ìpán yìí ni àpọ̀ta àdẹ̀mú àwọn tí bàtà lè mọ̀ ó lè di pé òjò yẹn fẹ́ bẹ̀ bí gbogbo mo yẹ ní gbogbo náà fẹ́ lọ sùn àwọn míì náà fẹ́ sapà mú dẹ̀ èmi fẹ́ lọ nú ghetto lọ́hùn yẹn pé kí n tiẹ̀ lọ dúró síbẹ̀ kí n dẹ̀ tó mọ̀ kí n tó àìkọ́ bí tìrì yẹn ó kù bí 2:30 ni mo kúrò láàrin wọn pé mi ń lọ gbà tó máa di tìrì ni mo kàn gbọ́ tí atẹ́gùn yẹn fẹ́ padà tó mọ̀ mo kàn gbọ́ tó yẹn ọ̀kan pè mí ni Sunday pè mí bọ̀bọ̀ tí ó wà ń sáré tó ń fẹ́ yọ̀ ń sìn ìyẹn ló pípa nǹkan bàbá yìí ti ṣẹlẹ̀ mo ṣe ń bọ̀ ní kí n tó lè mi kàn ti débi àìmọ́ ṣáà rí pé èrò wà àwọn tó ṣáà rí yọ ṣáà wọ́n kó wọn sílẹ̀ ṣáà.
a gba ìpè pé pàjáwìrì ṣẹlẹ̀ ní nǹkan bíi aago 4 kọjá 20 ìṣẹ́jú lẹ́yìn àárọ̀ yìí. Kíákíá la dẹ̀ ti sọ fún àwọn èèyàn káàkiri àwọn fire service àti tíìmù national NEMA kọ́kọ́ débi ní nǹkan bíi aago 5 àbọ̀ kó tó di pé LASEMA join wọn kí gbogbo wa tó débi. So nígbà tá a débi láàárọ̀ èèyàn 6 wọ́n ti rescue alive àti 4 pẹ̀lú bóyá nǹkan ṣe jẹ́ báyìí èèyàn 8 láti gbé jáde ní ààyè tí 7 ti ṣaláìsí. Iṣẹ́ tẹ̀sí ń lọ lọ́wọ́ báyìí. ní bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn èèyàn 5 náà ti di olóògbé tí wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn. àwọn 6 míì náà ara wọn sì le wọ́n gbé wọn lọ sí ilé ìwòsàn láti pé kí wọ́n lọ wò wọ́n sàn. ṣùgbọ́n àwọn 6 tí wọ́n dolóògbé yẹn àwọn 5 tí wọ́n dolóògbé yẹn àwọn yẹn wà lọ́wọ́ LASEMA àti NEMA ń bí báyìí. nǹkan tó wà ń bí báyìí ni pé wọ́n ò tẹ̀lé ọ̀nà tán fi ń kọ́lé kò dẹ̀ sí àwọn tó mọ̀ ń pa ilé kíkọ́ ń bí báyìí. àwọn tó mọ̀ ń pa bí builder o bí engineer o kò sí wọ́n ń bí báyìí. àwọn kan ya ilé wọ́n kàn bí wípé tí wọ́n bá ti ya ilé wọ́n máa kọ́lé lọ. gbogbo ó ní process tán fi ń kọ́lé and àwọn process tán fi ń kọ́lé yẹn kọ́ là ń rí yìí. láìpẹ́ ilé eléyìí máa wó eléyìí gbọ́dọ̀ jọ ọ̀sẹ̀ kan ló ti ń wò yẹn kò gbọ́dọ̀ eléyìí máa wó láìpẹ́ èyí tí ò bá wó ká tó kúrò níbi torí bí machine yìí ṣe ń ṣe ó lè kó bá ilé. so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ ni pé gbogbo ọ̀nà tó fi ń kọ́lé kọ́ làwọn arábí ń gbàrà fi kọ́lé tá bá béèrè lọ́wọ́ wọn ilé yìí ò lápùbà. ara ìjìyà náà ni mo ṣe sọ pé gbogbo ilé yìí ni pé gbogbo ilé tó wà níbí ni kọ́kọ́ yẹ̀wò kọ́ ṣàbẹ̀yẹ̀wò ẹ̀kún ẹni tó ń kọ́ ilé náà ló kọ́ gbogbo ẹ̀ eléyìí wó ó fún wa lápẹẹrẹ pé gbogbo tó wà níbí yóò dà ní orí omi la wà yìí o nǹkan bí ọdún 1 sí 2 tí mo wá bí tí mo wà ń bí ojú mi náà ṣe fíìlì bí inú àgbà mi nínú rà wọ́n dẹ̀ wá fẹ́ ṣe páìlì náà wọ́n tún ṣe páìlì yẹn lọ ìsàlẹ̀ wọ́n á ṣe páìlì bí abí 6 mítà làwọn wá gbé ilé tó tó ìwà ìsí lórí kí ló fẹ́ gbé. di àsìkò yìí gẹ́gẹ́ bí ohun tí a gbọ́ àwọn ènìyàn 6 òun ni wọ́n ti rí kó jáde lókùú wọ́n sì ti gbé àwọn kan lọ sí ilé ìwòsàn. nígbà tí à ń sọ̀rọ̀ yìí àwọn ènìyàn 2 kan ni wọ́n ń kó jáde nígbà tí àwọn bíi 6 kan tún wà ní apá ibi tí mo náwó sí yìí tí wọ́n sì ń pariwo fún ìrànlọ́wọ́. àjọ LASEMA àjọ NEMA àti àjọ panápaná ìpínlẹ̀ Èkó àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo òun ló wà níbi tí a wà yìí tí wọ́n ń gbìyànjú láti yọ àwọn ènìyàn yìí jáde lábẹ́ ilé tó wó. Ọlọ́run ṣògo Abíọ́nà Ṣògorẹ́níkejì ló ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.